ó ti pé 4 days lénìí o ẹyin nìkan mo kàn ń dín ìgàtàgàtà gálùbọ́sà ó pé 4 days o àwọn tí ó kọ́ mọ̀ lélẹ̀ kì í ṣe àwọn ẹyin tẹ kì í ṣe nọ́mọ ẹyin tẹ máa ń jẹ ní ìrí Sanwó-Olú mi rẹ níbọ̀dì ẹnìkan kò sí níwájú gíláàsì kínní láti wá wò mí gbogbo àwọn Davido kò sẹ́ni tó wá Tiwa Savage ọlọ́run mọlé yín o ọ̀dọ̀ ẹni tẹ́ ẹ lọ àjọ ṣe competition ni èyí ló pé 4 days mo ti ń dẹ́yìn ọlọ́run ṣàánú mi o ó pé 4 days lónìí o wọ́n rèé o Italian egg bọ́n ṣe máa ń dín Italian egg lélẹ̀ ẹ máa ti rẹ́ gbogbo ẹ̀ sí ata gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà so 4 days lénìí 4 days o máa fíìlì ẹ̀ lè náà ń pè ní fíìlì ẹ̀ mo ń sọ ní àpòpọ̀ dáadáa bóyá ìyá wa dá sí lẹ́ẹ̀kan náà òyìnbó gbogbo ẹsẹ̀ ló ń ro mí ọjọ́ mẹ́rin pé Ọlọ́run ṣeun Sanwó-Olú bí Sanwó-Olú ò bá jẹ wà ẹni tí olú ọmọ ń bolẹ̀ wà àwọn bá aṣọ Saheed Òṣùpá tí Àlàó Màláíkà tó dáa Aṣíwájú Bọ́lá Ahmed incoming president 4 days pé ẹyin rèé o Italian egg náà pè ẹ máa ti rí àlùbọ́sà tòmátò ata magi lẹ́ẹ̀kan náà pẹ̀lú ẹyin yẹn go and try it kíni ló máa tọ̀ o Mr Macaroni ló máa tọ̀ o Mr Macaroni àti tẹ́ni ó ti délẹ̀ o a máa dóde yìí 4 days tí mo ti ń dín ẹyin Ọlọ́run ṣeun mo padà rẹ́ yín ẹ̀ Italian egg rẹ o Mr Macaroni wọ́n máa ròyìn àti tẹ́ni makanaki ọjọ́ mẹ́rin pé ìrírí lágbà ayẹ̀gẹ̀gẹ̀gẹ̀ mo break Guinness Book of Record ẹyin díndín